Ìyésẹ́mù ní 100 ọdún. Ó bí ọmọ ọkùnrin, ìyá ń pe orúkọ rẹ̀ Afasadi. Ẹ̀yìn náà, ó tó lo ọdún 105 ọyé, á sì bí àwọn ọmọ mìíràn. Ìgbẹ̀yẹ Afasadi ní ọdún 35. Ó bí ọmọ ọkùnrin, ìyá ń pe orúkọ rẹ̀ Ṣélà. Ẹ̀yìn náà, ó tó lo ọdún 104 ayé, á sì bí àwọn ọmọ mìíràn. Ìgbẹ̀yẹ Ṣélà ní 30 ọdún. Ó bí ọmọ ọkùnrin, ìyá ń pe orúkọ rẹ̀ Ébérì. Ẹ̀yìn náà, ó tó lo ọdún 104 ayé, á sì bí àwọn ọmọ mìíràn. Ìgbẹ̀yẹ Ébérì ní ọdún 34. Ó bí ọmọ ọkùnrin, ìyá ń pe orúkọ rẹ̀ Pélẹ́gì. Ẹ̀yìn náà, ó tó lo ọdún 130 ayé, á sì bí àwọn ọmọ mìíràn. Ìgbẹ̀yẹ Pélẹ́gì ní 30 ọdún. Ó bí ọmọ ọkùnrin, ìyá ń pe orúkọ rẹ̀ Réwù. Ẹ̀yìn náà, ó tó lo ọdún 129 ayé, á sì bí àwọn ọmọ mìíràn. Ìgbẹ̀yẹ Réwù ní ọdún 32. Ó bí ọmọ ọkùnrin, ìyá ń pe orúkọ rẹ̀ Ṣérúgì. Ẹ̀yìn náà, ó tó lo ọdún 137 ayé, á sì bí àwọn ọmọ mìíràn. Ìgbẹ̀yẹ Ṣérúgì ní 30 ọdún. Ó bí ọmọ ọkùnrin, ìyá ń pe orúkọ rẹ̀ Náhórì. Ẹ̀yìn náà, ó tó lo ọdún 140 ayé, á sì bí àwọn ọmọ mìíràn. Ìgbẹ̀yẹ Náhórì ní ọdún 29. Ó bí ọmọ ọkùnrin, ìyá ń pe orúkọ rẹ̀ Térà. Ẹ̀yìn náà, ó tó lo ọdún 140 ayé, á sì bí àwọn ọmọ mìíràn. Ìgbẹ̀yẹ Térà ní 70 ọdún. Ó bí àwọn ọmọ ọkùnrin, ìyá ń pe orúkọ wọn yìí Ábúráhámù, Náhórì àti Háránì.